ètò tó fún ni nímọ̀ bọ́rọ̀ bá ta kókó ẹ jẹ́ ká gbé yẹ̀wò ọ̀rọ̀ orílẹ̀-èdè wa kí ni ojú wòye tirẹ̀ o. Ojú wòye lẹ́tọ̀ ètò lójú wòye. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. àwọn tó ń ṣe àkóso lórí káràkátà lórílẹ̀‐èdè wa nàìjíríà àti bí wọ́n ṣe ń mọ bí nǹkan ṣe ń wọlé àti bí nǹkan ṣe ń jáde sísọ fún wa nínú ìwé punch wípé ọ̀wọ́n gógó oúnjẹ ilẹ̀ òkèrè tá a mọ̀ sí oúnjẹ tí wọ́n ń gbé wọ orílẹ̀‐èdè wa nàìjíríà wa ló ti gbówó lérí sí o léyìí tí ó ń ṣe okùnfà bí oúnjẹ ilẹ̀ tiwa náà ṣe ń gbówó sókè tó ń lọ sókè tó ń lọ sílẹ̀ sí èyí ló fa sábàbí tó jẹ́ pé bí oúnjẹ ilẹ̀ òkèrè bá ti wọ orílẹ̀-èdè wa nàìjíríà wá àwọn tiwa níbí náà ń gbowó lé ohun tí àwọn náà ń rà látàrí pé bá a ṣe ń fi owó ra owó bẹ́ẹ̀ ni à ń fi owó ra ọjà lórílẹ̀-èdè wa nàìjíríà. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti wá gbégi lé gbígbóúnjẹ wọ orílẹ̀-èdè wa nàìjíríà látàrí kí wọ́n lè bá mú àdínkù bá ohun tí wọ́n ń kó wọlé èyí yóò tún ṣe okùnfà tí oúnjẹ ilẹ̀ wa lùfẹ́ ní ìtumọ̀ sí wa látàrí pé bí àwọn àgbẹ̀ wa bá ti ń pèsè oúnjẹ tó pọ̀ oúnjẹ yóò sì sùn wá bọ̀ lọ́pọ̀ yanturu ǹjẹ́ bẹ́ẹ̀ lórí bàbá dọ́jà a ó bi àwọn ènìyàn wa léèrè bórí ṣe kún bọ́bẹ̀ ṣe fà lọ́wọ́ wọn. Àtótó arédè pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́lé àti gẹ̀ẹ́sì ni wọ́n ni. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùn sáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 07050580241 àti 09039893895 tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook Instagram àti Twitter ẹ kàn sí Jígí Alára rédíò wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Jígí Alára rédíò a ó máa retí yín o. Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ́ ń sọ. ìyẹn wa ojúmọ́ ojúmọ́ níbi kí n tẹ̀sí láǹfààní láti mọ òkàn mi Jígí Alára lórí ètò yìí tó wa ojú ìwòye pẹ̀lú ìmọ̀ yín ọ̀rẹ́ yẹn bá Táíwò Àsàgbò yín mọ̀ sí Ojútólé lórí ètò yìí tó wa ojú ìwòye náà la wà níbi tí a ti mọ pẹ̀kẹ́ ló tó ní ṣe pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kìíní ọ̀rọ̀ oúnjẹ káràkátà nílẹ̀ Yorùbá ń bí tá a wà láàyè tí a jákèjádò orílẹ̀-èdè àgbáyé náà ni a ti mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ ṣe tí a ní mú mẹ́nuba ọ̀rọ̀ oúnjẹ bó lọ́rọ̀ oúnjẹ ṣe rí lórílẹ̀-èdè wa lásìkò yìí bó ló ṣe rí lọ́dọ̀ tí ń bẹ̀rùn bó náà ṣe ń rà á bó náà ṣe ń tà á kí ló fa àbùlé lórí ọ̀rọ̀ owó tó ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú oúnjẹ bó náà ṣe ń rà ọ̀nà tó ń gbé gbà ń kọ́ bó lójú ọ̀nà náà ṣe rí ìjẹ́ sábà ní ṣe pẹ̀lú ohun tá a mọ̀ sí ọ̀rọ̀ oúnjẹ ní àsìkò ibi bàbá gbélé wọn ni dọ́là tí wọ́n bá gbélé wọn ni dọ́là tí wọ́n ọ̀rọ̀ epo wá ń kọ̀ sọ̀rọ̀ epo náà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ nílẹ̀ wa jákèjádò lórí ọ̀rọ̀ ìrẹsì ní ẹ̀wà epo pupa gàrí àti àmọ̀ sí èlùbọ́ sọ̀rọ̀ dọ́là náà ní ṣe pẹ̀lú ẹ̀bí kí ló kàn tó ṣe fún ọ̀sán tó fi ń lọ sílẹ̀ àgbọ̀rọ̀ lọ lọ́nà wọn tí ọ̀rọ̀ kàn lọ́nà wọn ṣe pé ọjà tí wọ́n ń tà tó fi ń ṣe òkú owó ni wọ́n ti wọn nìyẹn tẹ́ pé nǹkan mójútó ní títà ní tiwọn nù á dọ́dọ̀ wọn á fọ̀rọ̀ jomitó rọ̀ pẹ̀lú wọn á bí wọn bò ló ṣe jẹ́ bò ní ṣe kún bò ní ọ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ á dọ́dọ̀ wọn á jẹ́ fún fọ̀rọ̀ jomitó rọ̀ pẹ̀lú wọn lórí ètò yẹn tó wa ojú ìwòye gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wàá mọ̀
mọ̀ èmi nìkan kan mo máa ń kọ̀wọ́ rìn lórí ètò yìí tó wa Ojú Ìwòye èmi pẹ̀lú ta ni o àmójú ẹ̀rọ mi tá a mọ̀ sí Ọláyínká Gabriel pẹ̀lú Sọ́líù Bákàrè amúgbálẹ́gbẹ̀ẹ́ mi náà lájọ máa ń kọ̀wọ́ rìn ọjà bó là ń lọ lónìí náà la mọ̀ sí ọjà Òjé nílùú Ìbàdàn ọjà tó jẹ́ pé ọjà àṣẹ̀ǹbáyé ni nílùú Ìbàdàn kódà nílẹ̀ Yorùbá ọjà àṣẹ̀ǹbáyé ni ọjà Òjé jẹ́ nílẹ̀ Yorùbá kò sí tó wá dòjé tó rí o àfihàn tí ò bá fẹ́ rà ń jíjẹ nìkan náà ló lè wá dé ọjà Òjé tí ò ní rí nílẹ̀ Ìbàdàn ọjà tó yẹ pé àwọn èèyàn tó mọ̀ tó náà ni wọ́n sì ná ọjà Òjé títí di ayé òde nìkan bá a ṣe ń sọ̀rọ̀ á bọ́ sọ́dọ̀ Òjé á bọ́ sọ́dọ̀ àwọn èèyàn wa lọ́tún lọ́sì á bẹ̀rẹ̀ sí náà fọ̀rọ̀ jomitoro pẹ̀lú wọn. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. ọmọ mi kí mo bọ ẹsọ ń jò ní pé kó má dédìí kínní mọ́ kí mo sọ fẹ́ kó má dédìí kínní mọ́ kò sí nǹkan tó fẹ́ gbà mí tó fẹ́ kún kékeré ni àwọn tó ṣe kínní gan ọmọ tó kọ́ bẹ́ẹ̀ ni sọmọ tó kọ́ bẹ́ẹ̀ wọ́n rọ pé smoker are liable to die young tó fẹ́ kún kékeré ni. bàbá ṣé nǹkan tó kọ síbẹ̀ nìyẹn nǹkan tó kọ síbẹ̀ nìyẹn èmi ò mọ tó kọ síbẹ̀ nìyẹn mo dédìí ẹ̀ mọ́. kò bá ṣe sí fárakú náà. tí ọkọ mu wá ná ṣó tó bá ti wá lè ṣèlérí fún mi wípé òní dédìí kínní yìí mọ́ mo promise ẹ pé màá bọ gẹ́ẹ̀tì iṣẹ́ gidi. bàbá ó lè dá yín lójú. iṣẹ́ sọ máa gbowó ńláńlá màá bá gẹ́ẹ̀tẹ̀. so gbogbo mọ́dé bẹ́ẹ̀ mọ́ o. ẹ ṣe bàbá. ìkéde pàtàkì wá láti ọwọ́ olùdarí iléeṣẹ́ Jígí Alára. Fún ìpolówó ọjà yín ẹ lè kàn sí iléeṣẹ́ Jígí Alára lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yín. lórí ètò yìí tó wa Ojú Ìwòye náà la wà báyìí àti wà ní ọjà kan tó gbajúmọ̀ nílùú Ìbàdàn tá a mọ̀ sí ọjà Òjé níbi tí a sì máa fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn ìyàwó ọlọ́jà táwọn bá wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ bó lọ́jà ṣe rí lásìkò yìí náà wọ́n sọ pé àyíṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹ jẹ́ kí n báyà wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mélòó kan yàwé bá dárúkọ fún àwọn àlejò tó ń wò wá. orúkọ mi ni ìyáàfin Bísọ́lá Lawal. ìyáàfin Bísọ́lá Lawal ṣe òróró àti àwọn nǹkan èlò ọbẹ̀ nǹkan èlò lẹ́yìn ń tà báyìí. òróró àtàwọn nǹkan èròjà jollof rice èròjà sẹ̀mó indomie ńláńtà. bó ló ṣe rí só rọjú. ó rọjú ṣùgbọ́n kò sí mọ́ọ̀chì kò sí owó lù àwọn èèyàn ó tún wọ́n wọ́n sọ pé bóyá dọ́là tó wọ́n ló jẹ́ kí gbogbo ẹ̀ mọ́ rise up. ẹjẹ tí bnb lè pèsè dọ́là tí ó wọ́n lásìkò ṣé ó ń àfẹ́ẹ̀tì ọjà yín lóòótọ́ báyìí. ó ń àfẹ́ẹ̀tì ọjà wa ojoojúmọ́ wọ́n ń fowó lọ́jà wọ́n sọ pé dọ́là pé tí ibi táwọn ti ń kó ọjà yí pé dọ́là ni wọ́n fi ń ṣe owó yẹn yí pé gbogbo àwọn nǹkan tó ti ń tà ní bí èlò tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ti léwó sí. tó ìyá wa ẹ kú ọjà ẹ kú ọrọ̀ ajé ṣáájú wà ìyá wa ẹ jẹba àdárúkọ yín fún àwọn aráalé tó ń wò wá. ìyá Emmanuel Ọlálérè ní Maggi yes. ẹ ṣé ìyá wa ọjà bo la wà yìí náà ẹ ká kọ́kọ́ mọ ọjà bí tá a wà ìyá wa. Òjé la wà yìí o ọjà Òjé lòkálò. ìyá wa ní àsìkò yìí bí nǹkan ṣe rí lásìkò yìí pẹ̀lú ọjà káràkátà ìyá wa bó ló ṣe ń lọ pẹ̀lú ọjà báyìí. ọjà yìí lásìkò yìí ó lágbára torí gbogbo ẹ̀ ló wọ́n gógógó kò sì sí ọjà epo náà bẹ́ẹ̀ ká tó lè dé bí báyìí owó ọkọ̀ tó lọ́tọ̀ àátọ̀ débi àti ìrajà náà sí náà bẹ́ẹ̀ náà ni àátọ̀ wọkọ̀ náà padà wá ọjà yìí kò sì dẹ̀wó wọ́n tó ń fowó lé náà ní gbogbo bàbá ṣe ń pariwo tó nínú rédíò pé ọjà dínwó fóònù gan lásán tán fi ń pe gbogbo àwọn ọlọ́jà kò jẹ́ ká mọ bọ́jà yẹn ṣe ń lọ sí torí pé tó bá ti lé tẹ́ǹkọ̀bọ̀ bó dé tẹ́ǹkọ̀bọ̀ ní ìsìn a lè mọ̀ ní tó bá léwó ńlá lè gbọ́n pẹ́ ni wọ́n ti máa pera wọn ni wọ́n sọ iye rẹ̀ pé ọjà ti di iye báyìí o àwọn ó sì máa fọkàn sí wípé ọjà dínwó wọn ó tọ̀ máa gbówó lé lójoojúmọ́ ni àwa gan sì gbé kalẹ̀ ní ìsìn ẹwà tìgbà tẹ̀ ti dé bí báyìí èrò mélòó ló bá wa rajà nígbà tí gbogbo ọjà ti wọ́n àwọn Maggi rè bí wọ́n ṣe ń sọ wípé ó dín 100 naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ 12 wọn máa ń kà ní 100 naira ní ìsìn ó ti di 6 ní àkànú pákẹ́ẹ̀tì kan ẹyọ Maggi kan di 20 naira oní méjì 50 naira wá Maggi kéékèèké tẹ́ ẹ pé mẹ́ta 10 naira ìní tẹ́lẹ̀ ní ìsìn ó ti di mẹ́ta 50 naira méjì 50 naira
ní tí wọ́n bá lè bá ní ṣe sí kí gbogbo ẹ̀ kó tiẹ̀ dínwó àwa gan bó ṣe wọ́n yìí kò táwa gan lọ́rùn. bàbá wa bá dárúkọ yín fún ara rẹ tó ń wà your name sir. Alhaji Yahya. Alhaji Yahya. Mohammed. You are selling what's the business? Onions. You selling onion. How market it is there now? Market no good. Because, no, because it's too high. The price is too high. Is it because of the petrol that is rising up every day or first? Because of the petrol. Before, petrol no cost. 1.6 from Sokoto to Ibadan for one bag. Now 10,000. Intense ọgbọ́n ẹja sọ fún wa ni pé láti Sokoto sí Ìbàdàn gbà kan 6,000 ni ẹ̀ ń gbé ọkọ̀ ní ìsìn ó ti di 10,000 báyìí tó ti lé sí yàtọ̀ tí wà mẹ́láàrin nígbà tẹ́ ń rà àti ìgbà tẹ́ ń rà ní ìsìn. Tọ́ba tún ní káwo, is the dollar price affect your market? You see? Dollar price, the rising of the dollar exchange, is it affecting your market? No, we don't use dollar for buying market, but I don't know the price of dollars now. The Nigerian currency we are buying the price in the market. So when you buy it, before they come here, the money is too high. So if to say we bought it like 40,000, before come here, it will be 55,000. So who bought it from us to here, you need profit. So it may be you sell it like 65,000. So that is the problem. Only the thing is cost because of petrol and you are saying that it's the petrol and diesel that is affecting your market, right from the Sokoto down to Ibadan. Yes. Transportation is really affecting your market. Ìyẹn ló wà tẹ́ pé nítorí gbèrè àsọ fún wa ni pé owó tí àwọn fi ń gbé láti Sokoto wá sí Ìbàdàn náà ló jẹ́ kí ọjà tàwọn náà lọ sókè lọ́wọ́lọ́wọ́ báyìí. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. àwọn ilẹ̀ tí ń gbé òróró náà ṣé àsọjí òkèèrè náà ti ń gbé òróró tà ń jẹ wọn. wọ́n ní wọ́n kó wá láti Kútọ́nù ní o 55,000 wọ́n ń ta kẹ́ẹ̀gì ńlá nísìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta sí rà bíi 28, 25 gbogbo ẹ̀ ó ti di owó ó ti di double price báyìí. bó o ní ọ̀rọ̀ epo tó ṣe àfẹ́ẹ̀tì ọjà lásìkò yìí sí. ọ̀rọ̀ epo àfẹ́ẹ̀tì ọjà torí àwọn èèyàn tí wọ́n bá fẹ́ wá rajà lọ́jà wọ́n á ní ní táwọn fi owó ọkọ̀ sí káwọn dúró ní etí ilé pé price tí wọ́n bá fi lé ó ju price tí àwọn fi wọkọ̀ wá lọ kò jẹ́ kára àwọn èèyàn láti wá rajà láti ibi tó jìnnà àwọn tó bá wà lẹ́sẹ̀ kòkò ni wọ́n wá rajà lọ́wọ́ wa ọjà ò múùfù lọ nígbà tí epo ti wọ́n epo yẹn àfẹ́ẹ̀tì àwọn èèyàn àwọn ẹlòmíràn mọ́ ti bí ọ̀nà nígbà àjọlódó kankan wá rajà tó jẹ́ kọ́sítọ́mà tó jẹ́ pé bíi ẹ́ndìn báyìí tí wọ́n bá wá èèyàn ọ̀tà tìǹú èèyàn òdùn wọ́n lówó ọkọ̀ kò jẹ́ káwọn wá pé price tí wọ́n tà lẹ́gbẹ̀ẹ́ lé gan ó pé àwọn ju káwọn tó waste ọkọ̀ wá. ṣé kìí ṣe pé ẹ̀yin náà fi owó gègèlè tó ń tà fún wọn. a gbọ́dọ̀ fowó gègèlè tà fún wọn price tá a máa ń tà fún wọn less price ní mí ìpọ́jà làwà wá a lè ta bíi bọ́ńdù kan ní ojúmọ́ ṣùgbọ́n àwọn tó wà létílé àwọn ni wọ́n lè mọ fowó lé àwọn òfowó lé bẹ̀tẹ̀ ọjà ọkọ̀ kò jẹ́ kí wọ́n lè wá láti wá rajà ń bí báyìí pé káwọn rajà wọ́n ní price ọkọ̀ nígbà táwọn bá wá látòlódó táwọn wọkọ̀ bíi 400 nǹkan táwọn rà ṣé 400 lè gùn sí tolódó wọn ò lè wá sọ́jà àdúgbò ni wọ́n ti ń dúró ra nǹkan tí wọ́n fẹ́ rà nígbà tí price ọkọ̀ ti high ọkọ̀ yẹn àfẹ́tì àwọn èèyàn gan kò jẹ́ kí wọ́n wá rajà kò jẹ́ kó jáde gan kó múfù dáadáa. torí pé ṣe pẹ̀lú àwọn òǹbàrà yín tí wọ́n rà ṣé àwọn náà wọ́n gbà pé básìkò ìṣerí nu lóòótọ́. gbà pé básìkò ìṣerí ni torí pé àwọn tí yóò tún ta làwa ń tà fún àwọn náà ń kó ó ṣèṣì làwa ń tà àwọn náà ń kó ní dozen price lórí ìwà bó bá ti gbọ́n díẹ̀ lẹ́fà wa náà á kó fún wọn táwọn náà fi tètè tà tí wọ́n tún wá padà bá wa rà mí. ìyàwó ẹ jẹ́ kí wọ́n béèrè kan tabawo ní ìsìn á rí i pé àwọn ọjà kan ti wà ní ìsìn tó ń pè ní shopping táwọn èèyàn máa ń lọ bẹ̀ pé àá lọ sí trio bá a sì jọ jẹun bẹ̀ àkàtún yá bẹ̀ nítorí àwọn náà sì ní ọjà tó ń tà ń bẹ̀ lásìkò yìí pẹ̀lú ọjà tí náà oríṣiríṣi nǹkan náà ń tà ń bẹ̀ ṣé kò máa ṣe àìpalára fún ọjà tí àwa náà táwọn rà lọ́jà fúnra wa. àwọn tí wọ́n ń ṣe shopping yẹn wọn ò lè tà níye táwa ń tà fún wọn àwọn náà ò fi tiẹ̀ lè torí pé irú wọn tá ń ṣe shopping yẹn wọ́n lè wá rà lọ́dọ̀ tiwa gan
bá wọ́n bá fẹ́ ra páálí àwa ń tà bá wọ́n fẹ́ ra dọ́sìn bá wọ́n fẹ́ ra áàfù páálí táwọn náà ò fi rí tiwọn tí wọn ò fi fowó lé tí wọn ò di wa lọ́wọ́ torí pé kìí ṣe bákan náà láṣìjọ tajà yẹn irú àwọn tó ń ta oní food kínínìṣẹ́ tí wọ́n ń gbé machine kiri wọn ò lè délé olóúnjẹ kó wọ́n sọ wípé iye báyìí láwọn fẹ́ rà tí wọ́n gbọ́dọ̀ lé àwọn tó ń kiri káyẹ̀ fẹ́ràn pé tí wọ́n ò wọ̀n ju báwọn bá gẹ́ran tí àwọn oní olóúnjẹ bá gẹ́ran 200 àwọn oní fúdù yẹn tán kiri tán fi machine kiri ká wọn ò lè gẹ́ran 200 500 ni ìyàtọ̀ wà níbẹ̀ kò dọ́dọ̀ tiwa kò ní àwa lára òun kálukú sọ̀rọ̀ ajé tiẹ̀ ni tó bá sá ti jẹ́ tó yẹ tẹ́ntẹ́n kọ̀bọ̀ tí a lẹ̀ tó gbọ̀n tí a lẹ̀ táwa náà fi tètè tàn rí owó mi tààtàn kó lọ ọjà tààtàn fi rà mí padà tọ́wọ́n máa wó fi jẹ táwa náà fi róúnjẹ jẹ táwa fi rọ́kọ̀ wọ̀ ní ìṣe gbogbo mọ́tò ní ń gba èrè ọjà ṣùgbọ́n kásámọ̀ jókòó kalẹ̀ torí tá a bá jókòó kalẹ̀ à ń nàwó náà ni à ń nà bẹ́ẹ̀ lónìí à ń nà lọ́sàn à ń nà lálẹ́ ṣùgbọ́n tá a bá wá bó ṣe é lò kan yọ gbọ̀n fún wa à lè ná bí owó tànà dífẹ́ǹsì tó wà ń bẹ̀ nù. ẹ ṣeun púpọ̀ ìyá wa ní ìkànnì Dígí Alára náà lẹ ti ń wò wá kétékété káàkiri orígun mẹ́rin àgbáyé lórí ètò yín tó wa Ojú Ìwòye ẹ náà ni ẹ ti gbọ́ lẹ́nu ìyá wa tó ti ń bọ̀ wá sọ láti bí ìṣẹ́jú mélòó kan mo túnbọ̀ náà yá ká tó ń dókè lọ́hùn náà mò ń bọ̀ ẹ ṣe. tí màá wá ń béèrè ìyá wa èló ni àpò sẹ̀mó ní ìsìn 5 kg sẹ̀mó èló ni báyìí. 5 kg sẹ̀mó 7,000 ẹgbẹ̀rún méje tó jẹ́ pé bíi 2,500 là ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di 7,000 ní ìsìn gbogbo ẹ ti wọ́n fowó lé gbogbo ẹ ó ti ẹ̀sùn. bó wá ní ọ̀rọ̀ okòwò tí náà ṣé ìjọba ní nǹkan kan tán ṣe fún ẹ̀yin ọlọ́jà láti pé bóyá kán bá yín fi kán ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀yin ọlọ́jà àbí kò sí ẹ̀sìn láyẹ̀ rí látọ̀dọ̀ ìjọba rí. àwọn àìtí rí nǹkan kan látọ̀dọ̀ ìjọba o àwọn ètí rí nǹkan kan látọ̀dọ̀ ìjọba nígbà tá Ajímọ̀bí wà ń bẹ tí wọ́n fẹ́ polówó second term tí wọ́n wá ni wọ́n ń ṣe kinní yẹn gbà yẹn pé téèyàn bára láti ti ń fún àwọn èèyàn ní first àti kínní àwọn èrè nǹkan kan lọ́dọ̀ ìjọba àmọ́ bóyá ó dọ́dọ̀ àwọn tó jó lórí ṣùgbọ́n àwọn èrè nǹkan kan. ẹ̀jẹ̀ wọn bí ń béèrè báyìí kó tó di pé àmọ̀ tàtà lóyè torí tó wa Ojú Ìwòye níkànnì Dígí Alára ní báyìí ìyá wa ọ̀nà rẹ̀ pé ìjọba lè gbégbà tí gbogbo ó fi rọ tó lórí tẹlẹ́mù lọ́rùn tí gbogbo nǹkan fi wálẹ̀. ibi epo náà wọn ò ti bẹ̀rẹ̀ ibi epo tí wọ́n bá bẹ̀rẹ̀ láti ibi epo tó bá lẹ́sì táwọn èèyàn rí epo tí wọ́n fi ń wọkọ̀ lọ́wọ́ ọkọ̀ bọ̀ táwa náà fowó lọ́wọ́ ọkọ̀ láǹkan àwọn ibi táwa náà ti rà nísìn àná ọkọ̀ tí wọ́n wà láti lé wọn ò fi price lé ibi epo ń bẹ́pọ̀ bá ti wálẹ̀ nísìn gbogbo ẹ̀ ó mọ̀ wálẹ̀ kọ́lọ́hún ṣàánú wa. ẹ ṣe púpọ̀ ìyá wa ọlọ́run bí epo náà ni mo ti bẹ̀rẹ̀ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ń bí epo yóò sàn pé sàlẹ̀ lọ́dọ̀ òǹkálùkù táró tu òǹkálùkù epo gan kọ́kọ́ àfẹ́tẹ̀ ẹlòmíì gan wà ń tajà láti ibi tó jìnnà owó tí ò fi wọkọ̀ wá láàárọ̀ wọ́n máa ń rò gbà mí pé táwọn bá wọkọ̀ wá àwọn ò rí ọjọ́ ṣèèṣì tà wọn ò ní fẹ́ wá wọn ò dùn lé ni pé owó táwọn fi wọkọ̀ wá gan káwọn fi ra nǹkan káwọn ò jẹ káwọn fi ẹ̀gbẹ́ lélẹ̀ ní gbogbo ẹ̀ fi dábàá yìí. If I may ask, those people that have, there's plenty of more now, more market. People are ordering online, ordering for tomato, ordering for this. Are they affecting your market too? Yes, because if everything is cost per not to come here, the price will be higher. As you don't know how to put it. See pepper now, before 30,000, 35. They will sell you 100,000 one bag. How much is a one bag of onion now? Now, it will be like 50,000, be 55,000. Owó àlùbọ́sà ní àsìkò jẹ́ bí 50,000, 55,000. How much is it before? Before, like 20,000, 25,000. Wọ́n ní owó rẹ̀ jẹ́ bí ogún ẹgbẹ̀rún nígbà kan ní ìsìn tí ìyàtọ̀ ti débọ̀ tó ti di bí 55,000 lọ́wọ́lọ́wọ́ báyìí. Is the customer still patronizing you with this your market? Well, they are managing to buy it because nobody wants to do cook. You never buy honest. Almost it's be higher. They will used to buy it small. That's why the market no pass.
n tó ń sọ fún wa ni pé àwọn èèyàn ṣì ń ra àlùbọ́sà torí pé kò sí bá a ṣe fẹ́ ṣe ọbẹ̀ tí à ní fi ohun èlò tá mọ̀ sí àlùbọ́sà sí pé àwọn oníbàárà àwọn náà sì ń wá pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí wọ́n sì ń bá wọn fi ìfẹ́ rà á. So thank you very much for your time, really appreciate you, Sir Malam. Your name once again? Alhaji Yahya Muhammed. Orúkọ wọn ni Alhaji Yahya Muhammed. Lórí tó yẹ tó wa ojú ìwòye náà la wà ní ìkànnì Jígí Alára pẹ̀lú ìmọ̀ yín ọ̀rẹ́ yẹn Abbas Taiwo Hasan tí wòye mọ̀ sí Ojútólé. Jẹ́ ká tún dókè lọ́nà ká tún wọn tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ mò ń bọ̀. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Jígí Alára rédíò tó kalẹ̀ kà sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́lé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ni. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705-058-0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí Jígí Alára rédíò wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Jígí Alára rédíò a máa retí yín o. Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Action. Ọ̀rẹ́ báwo wá ní báwo wá ní báyìí? Ọ̀rẹ́ máa lọ ṣe náà nínú ìlú choice bá tó ti lóhùn ògbóyún máa lọ ṣe. Èmi náà ti fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ pé kó lọ ṣe. Orí bí mo ṣe kù báyìí. Torí kò ní dá kó bí ọmọ tí ò ní bàbá. Orí mo ṣe kù tó àwọn èèyàn ṣèyàn lóore mọ́tò wọn ti mọ̀ pé èèyàn lóyún báyìí. Ẹ̀yin ọmọ mi owó tí wàá sí èkejì rẹ sọ ń bẹ ni mò ń gbọ́ látàárọ̀. Bàbá láńlọ́ọ̀dù. Gbogbo ẹni mò ń gbọ́ sórí nǹkan tó ní kó o ṣe yẹn ẹ má ṣe o kò sí eré nínú kéèyàn ṣe oyún o. Bàbá ẹ̀ lè understand. Bóyá ọmọ kankan tó kù tó yẹ kó bí láyé náà ló fẹ́ ṣẹ́ dànù yẹn o. Bàbá láńlọ́ọ̀dù ẹ̀ lè understand. Tí n bá ti wá understand ìwọ náà yẹ kó wọn lè understand wípé ẹ̀mí tiẹ̀ náà ó má tà sí ẹ o tó bá lọ ṣe oyún yẹn tán tí nǹkan bá ṣe wọ̀ gan fún rẹ̀ ńkọ́. Má ṣe oyún o. Ǹjẹ́ tá bá rí ẹni tó nílò ìrànlọ́wọ́ lórí ìkìlọ̀ yìí tàbí òmíràn ẹ kàn sí àwọn ilé-iṣẹ́ tó máa ń ṣàfilọ́lẹ̀ ìkìlọ̀ náà fún ẹ̀kúnrẹ́rẹ́. Ìkéde pàtàkì wá láti ọwọ́ olùdarí ilé-iṣẹ́ Jígí Alára. Fún ìpolówó ọjà yín ẹ lè kàn sí ilé-iṣẹ́ Jígí Alára lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yín. Àwọn àgbà bọ̀ wọ́n ní bébí bá kúrò nínú ìṣẹ́ bòṣe. Bákan náà ẹni tẹ́bi pa sùn lálẹ́ ó dájú pé ebi náà ní òjìrò fẹ́ ni bẹ́ẹ̀. Èyí ló mú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́gbàjarè sí ìjọba tó wà lóde lásìkò yìí látàrí pé kò sí oúnjẹ nígboro ebi ń pa tolórí tẹlẹ́mù lórílẹ̀-èdè wa Nàìjíríà. Látàrí ọ̀wọ́n gógó oúnjẹ tó ń ṣẹlẹ̀ káàkiri tí àwọn kan sọ pé látàrí owó ilẹ̀ òkèrè tá a mọ̀ sí owó dọ́là tó fa sábàbí tí oúnjẹ fi ń wọ́n lásìkò yìí tí àwọn kan sọ pé ọ̀wọ́n gógó epo ló fa sábàbí tí oúnjẹ fi ń wọ́n. Wà nílé lórí ètò yín ètò ìwà ojú ìwòye náà la ṣì wà ní ìkànnì Jígí Alára. A tún ti wà ní ìsọ̀ àwọn ìyá wa tẹ́ pé àwọn ìyàwó elépo tó yẹ pé bó ò repo ò ṣe bẹ̀ owó ò repo ò ṣe pé bó ṣe fẹ́ ṣe ìyá wa ẹ̀jẹ̀ bá dárúkọ yín fún àwọn àlẹ́ tó ń gbọ́ wa. Orúkọ mi ni Alhaja Ganiyat. Alhaja Ganiyat ẹ ṣé púpọ̀ ìyá wa lọ́rọ̀ epo báyìí ní ìsìn bó ṣe ń lọ ní ìsàwọn gbogbo nǹkan ló gbówó lórí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ ẹ̀yin elépo náà sọ́kẹ́sẹ́po náà tún gbówó lórí ìyá wa. Epo ò gbówó lérí ọkọ̀ epo ló gbówó lérí pẹtrol ló gbówó lérí àwọn ọlọ́kọ̀ náà bá fowó lé káàgì tá à ń kó Better Life ti dàpọ̀ kan epo tá à ń gbé 500 ti di 1000. ìyún ló fà á tí ìléwó náà fi gbépo díẹ̀ àbí lásìkò yìí àwa. díẹ̀ náà ni àwọn ọlọ́sùn ti ẹ̀jẹ̀ àgbádùn láì ṣe fàyàwọ́ láǹkó ọ̀nà méjì wọn ti ń dá wa dúró lọ́sùn àwọn asásán. àwọn wo làwọn ń pè ní asásán. àwọn ọmọ àwọn ọlọ́sùn náà wọ́n gbé dé o. tẹ bá ń gbépo bọ̀ wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. láì ṣe fàyàwọ́ o wọ́n dá wa dúró lọ́nà méjì o ó sì ní iye owó tí wọ́n gbà kíjọba ọba ní wá nǹkan sí o.
tọ́ba tó wọ́n sọ̀rọ̀ pípọ̀ epo pupa ìyá wa yìí náà pẹ̀lú àwọn assassin àwọn ìjọba náà ti ń gbọ́ báyìí pé àwọn kan àtàn pè ní assassin kan ń dá wọn dúró. ọ̀nà méjì ni o. ṣé ìjọba ló ràn wọn ni àbí wọ́n ń dá sí ara wọn jẹ́? àmọ́ o àwọ̀ ọmọ o àwọ̀ ọmọ o. tó bá wá rí bá náà lórí ọ̀rọ̀ wọn assassin. tíjọba ràn wá lọ́wọ́ o. lórí ọ̀rọ̀ tiwọn náà bó bá ṣe jẹ́ ní tó ń bá ràn wọn wọ́n jẹ́ débi tán bá sì ràn wọn wọn ò ní jẹ mọ́ ni àwọn ìjọba náà ti ń gbọ́ jákèjádò orílẹ̀-èdè àgbáyé yìí. ìyàwó lórí ọ̀rọ̀ epo ṣé dọ́là kò àfẹ́ẹ̀tì epo títà lásìkò? iṣẹ́ ti wọ ọ̀jẹ̀ mọ́ dọ́là o kọ́lọ́wọ́ jáwa náà mọ̀ tí ń jẹ́ dọ́là iṣẹ́ ti wọ ọ̀jẹ̀ mọ́ dọ́là lẹ́yìn ká kókó wa lóko kárajà ká sì mọ̀ buhari àwa àti dọ́là ọ̀dà nǹkan pọ̀. mo mọ̀ gbọ́ pé ìyàwó wọn sọ pé àsìkò ẹ̀rùn lepo mọ́ pọ̀ àsìkò òjò lepo mọ́ pọ̀ ìyàwó sí bẹ́ẹ̀ lórí àsìkò lepo gan mọ́ pọ̀ ní mọ́sùn pọ̀. àsìkò ọ̀fọ̀ náà láwa yìí. àsìkò ẹ̀ láwa àsìkò ẹ̀rùn báyìí ìyàwó èlò wà ní jálè epo èlò ní ìbò lẹ́sẹ̀ ń wò èlò ní àgbá epo kan. kẹ́ẹ̀gì epo kan 25,000 ní báyìí. èlò lẹ́ ń rà tẹ́lẹ̀ kó tó di pé ó gbẹnu lókè bá. à ń rà lápò mẹ́rin à ń rà lẹ́gbẹ̀rún méjì ọ̀dẹ̀ ẹgbẹ̀rún mẹ́rin ó sì di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n báyìí. ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n báyìí. orí àpò méjì làwa ti bẹ̀rẹ̀ garawo epo kan rírà. ọ̀nà wo ìjọba lè gbé gbà tí nǹkan fi sùn wá bọ̀ lórílẹ̀‐èdè yìí tẹ́ mọ̀ pé tábàṣẹ̀ tó ń ṣe báyìí yóò tún rọ̀ wá lọ́rùn. ara wọ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ kọ́kọ́ jẹ́ pẹtrol wálẹ̀ nà torí bí pẹtrol bá ti wálẹ̀ ìyókù ó tún sẹpẹrẹ lẹ́yìn ìgbà náà wọ́n bá ní jẹ́ dọ́là náà wálẹ̀ kó ń jẹ́ ó sùn wá bọ̀ ara òní ni wọ́n kò ní nọmọ wọn dákun wọn ṣàánú wa orí ata láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá lọ ta ẹgbẹ̀rún méjì ní ìsìnjọ́ méjì láì jẹ́ bẹ́ẹ̀ bá yájà lọ́mọ bíi mẹ́rin bẹ́ẹ̀ bá lọ ta àpò mẹ́rin ní ìsìn ẹ̀kan lẹ́ẹ̀dín ta kọ́lọ́ ọmọ fara ní a o kásìkò ohun ètò àlá o. tó ẹ̀yin ìjọba wa ọ̀nà yìí náà ti ń gbọ́ ń tó so tó lórí tẹlẹ́mù pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà náà ni epo bí ọ̀rọ̀ ewu epo bó bá wálẹ̀ nǹkan ó sùn wá bọ̀ gbogbo wa epo náà là ń pariwo torí pé ẹni tí ó gbé epo láti ibìkan sí ibìkan ẹni tí ó ra ìjà kan láti ibìkan sí ibìkan mọ́tò náà láàfi gbé tó sì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo bẹntiró náà lẹ́yìn ìjọba náà sì gbọ́ ẹjá kan bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ epo náà. ẹ̀yin wọn lórí ètò yẹn tó wa ojú ìwòye náà ńlá ṣe wà ní ìkànnì Dígí Alára orí ètò yẹn tó wa ojú ìwòye pẹ̀lú èmi àti àwọn ọkọ̀ mìíràn látọ̀ ti wà níbí ìbàyìí níṣẹ́ àwọn Elélùbọ́ ibẹ̀ náà la tún wà látòjọ́ máa jomitọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú wọn bó ló ṣe ń lọ ní apá ọ̀dọ̀ àwọn Elélùbọ́ náà torí náà mo wà lọ́dọ̀ ìyá wa pàtàkì bẹ̀ tán bá wa gbẹnu sí máìkì tó mọ̀ dárúkọ wọn fún àràrà alẹ́ àti àwọn ìbéèrè tí a mọ̀ tàkùtò sí wọn lẹ́yọ kọ̀ọ̀kan ìyá wa ẹ bá dárúkọ fún àlẹ́ tó ń wò wá. èmi ni ìyáàfin Bíríkísù Inákojú. ìyá wa àwọn alágbára Ìbàdàn ilé jagunjagun náà kojú Ìbàdàn bẹ́ẹ̀ yóò bá sí ẹ̀ mọ̀ èmi mọ bílẹ̀ náà kojú ṣe jẹ́ Ìbàdàn ara àwọn alágbára tí wọ́n ṣe fọwọ́rọ́ sẹ́yìn Ìbàdàn lè náà kojú Ìbàdàn ìyá wa bó ló ṣe ń lọ pẹ̀lú ọ̀rọ̀ èlùbọ́ lásìkò yìí lọ́jà. ṣé ẹ rí ọ̀rọ̀ èlùbọ́ wa yìí ó le díẹ̀ kọ́lọ́ ọmọ fara ni wa mọ̀ jà jẹ́ ǹjẹ́ ta wa orí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a bá ti rówó péréte àrùn kú ni tá a sì rà ànúgbà tá a rọ̀jà mọ̀ ṣùgbọ́n ní ìsìn ìjọba kínní kan ló ti di àfagbára wọ̀ mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n làǹkó oròkó àti tún rí àárí. ìyá wa ibo lẹ ti mọ kélùbọ̀ ń wá gan ibo lẹ ti ń kó wa. kò sóko bí táì ná ànáwájú Abẹ́òkúta lọ́hùn àǹdé Lára àǹdé Gángan àwáyé gbogbo rẹ̀ là ná ìgbẹ́ tí. wọ́n máa ń pa àwọn olùbọ̀ kan lélùbọ̀ Ìbàràpá sélò táwọn àwọn olùbọ̀ Ìbàràpá wà. wà Ìbàràpá wà Ìkàrẹ́ wà Ìbàràpá Ẹ̀gbá wà Ìbàràpá tiwa wà. bó wọlé ìyá wa lásìkò yìí láti ibi tẹ́ ẹ ti ń kọ́ àwọn olùbọ̀n sí ibà yìí bó ló ṣe rí bó lójú ọ̀nà ń ṣe rí àti pé bó ni owó epo ṣe ní í ṣe pẹ̀lú ọjà tẹ́ lọ ń kó lásìkò yìí. ọ̀nà jí o owó epo náà sí wọn tọ́lá àwọn ọlọ́pàá náà wọ́n sá lè rọ̀ wọ́n kí wọ́n lọ́pọ̀ làwọn ó gbé wa nígbà tá a sì lọ náà mí táwa náà sì iná rí ti ń lọ àjọ ń rọ̀fù ẹ̀ mọ́ra wọn náà ni àjọ ń lo gbé ẹ̀ mọ́ra wọn ni. èló ni ẹ̀ ń ta èlùbọ́ ńgbà kan èló ló dà ní ìsìn èló ni akára pé èló lápò èlùbọ́ ńgbà kan èló ló dà ní ìsìn. àpò èlùbọ́ ńgbà kan wọ́n jù à ń tó 20 à ń tó 25 náà ẹ̀sẹ̀ àpò èlùbọ́ ní ìsìn ti lọ bí 80,000 70 60
kò sí tó kéré jù bẹ̀rẹ̀ 35. ìyàwó ẹ gbàgbé pé ilé mọ̀ sọ pé àti fẹ́yàwó ṣòro owó kìíní kan ló mọ̀ ṣòro èlùbọ́ mọ̀ ti kọjá bẹ́ẹ̀ lórí ẹ̀. sẹ́ẹ̀rí àmọ́ pé tẹ́ẹ̀bì agan ni àbáni ẹ̀ mọ̀ sí lọ́dún lórí wa lókè tọ́ra àlólórí ìwà kọ̀ mọ́ lò lórí àlólórí lóje. ìyàwó torí mo mọ́ nígbà kan pé nígbà kan tábà ti léèwé dé báyìí àmúlà lẹ́rò fún wa tá a jẹ lọ́sàn-án tó yẹ láti ń jáwọ̀ lánàá. ní àmọ́ ní ìsìn gaari gan kò sí múmu kú mu báyìí débi àmúlà bẹ́ẹ̀ bá ti jàmùlà lẹ́ẹ̀kan lójúmọ́ kọ́ mọ́ dúpẹ́ ni kò sí jẹ́ ẹ̀yà mọ́. ìyàwó tábà tún wá ní ká wò ó kí ni owó dọ́là ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé yín. sẹ́ẹ̀rí àwa àwọn àgbẹ̀ ọwọ́ àwọn àgbẹ̀ ni wa sẹ́ẹ̀ tí wọ́n fẹ́ bá ṣẹ́ ìlú bọ́ wáyìí iṣẹ́ ńlá wọn bá wa ṣe ń bẹ̀ iṣẹ́ ti wọ̀ jẹ́ mọ́ dọ́là ṣùgbọ́n àwọn àgbẹ̀ àti àwọn fílàní ṣe ń dà wọ́n láàmú kíjọba náà bá wa mójútó bí àárín bí ọ̀rọ̀ tí wá wà nù àwọn iṣẹ́ ti wọ̀ jẹ́ mọ́ dọ́là ibi tí wọ́n ń kẹ́gẹ̀ sọ́rọ̀ àmọ́ tí wọ́n ń fẹ̀ gẹ̀ẹ́sì tí èlà tí èlà wọn fi wá ń kẹ́gẹ̀ àmọ́ tí wọ́n fi ń ṣe àmọ́ bí wọ́n ń kó lọ. ṣé nígbà tí mi bá rẹ̀ tí wọ́n bá ra jà mí tí mo ní ìsìtáyìn ní ìsìtẹ́ lérò lábọ́ tí mo ní ẹ̀mú ní 1-3 tẹ́lẹ̀ kan tí ó lérò tí mo ní 1-5 tó ní ẹ̀mú àwọn wá sí máa dá yín lò lọ́rọ̀ ìjà sí wa bó ṣe wà níbi tí wọ́n ń kẹ́gẹ̀ẹ́ lọ náà fi ń fìgbà jẹ àwa mẹ̀kúnnù. ìyàwó tó bá wá rí bá ń pẹ̀lú bí ọ̀rọ̀ ẹ̀gẹ́ ṣe jẹ́ pé àwọn kan ń kẹ̀gẹ́ lọ wọ́n ń fẹ̀gẹ́ ṣe wọn ò jẹ́ kí ọjà lọ dáadáa ọ̀nà wo lè rò pé ìjọba lè gbà láti dẹ́kun irú nǹkan báwọn. ọ̀nà tí wọ́n lè gbà àwọn náà ló yé ọ̀nà tí wọ́n lè gbà ó pọ́lísì méjì àwọn fúlàní náà ó lámòjútó ní tí wọ́n fẹ̀gẹ́ ṣe gan àwọn tí wọ́n fi tirẹ́là kó wọn náà bá wa tá àmọ́ ọkọ̀ náà bá wa ṣèwádìí rẹ̀ ara ṣẹ́ tí wọ́n nu lórí tí ọ̀bá ní tí wọ́n fi wọn sálẹ̀ mọ́ tirẹ́là lóòdù ẹ̀gẹ̀ àwọn fúlàní náà yóò tún dá wọn láàmú wọn ọ̀já wọn àgbẹ̀ orí bí wọ́n kó gbogbo àwọn tẹ́tíjà bá wa ṣe ń bẹ́ẹ̀ nu. ẹ ṣeun púpọ̀ ìyá wa lórí ètò yẹn tó wa ojú ìwòye nìkan ni Jígí Àlárà náà lẹ ti gbọ́ lẹ́nu àwọn ìyàwó ẹlẹ́lùbọ̀ ọmọ ilé iná kojú nílẹ̀ Ìbàdàn ẹ ṣeun púpọ̀ ìyá wa àmọ́ rí yín báyìí jẹ́ ká tó dókè lọ́nà mò ń bọ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń bá wa bọ̀ láti ìgbà yìí wá láti àárọ̀ lórí ètò yẹn tó wa ojú ìwòye náà la tún wà báyìí níbi tí a ti máa pẹ̀kẹ́ lo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrẹsì ẹ̀wà àgbàdo àti ohun tó jẹ́ pé bóòrí ọ̀jẹ́ nù lé ni o tó jẹ́ pé ó fẹ́ mọ́ dá kọ́ ṣọ̀bùlé lásìkò inú ilé gan náà ni a sì wà lọ́dọ̀ ìyá wa pàtàkì náà máa bá wa sọ̀rọ̀ nípa àwọn oúnjẹ náà ìyá wa ẹ bá dárúkọ fún àwọn alẹ́ tó ń wò wá náà kó tó di pé á di abala bẹ̀rù. orúkọ mi ni ìyáàfin Sakirat Ọlágúnjú. òun náà ni orúkọ ìyá wa náà lẹ ti gbọ́ ìyáàfin Sakirat Ọlágúnjú. ìyá wa àwọn irú àwọn oúnjẹ wo lẹ ń tà? ráìsì ẹ̀wà gàrí àgbàdo ọkà bàbà soya beans wíìtì. ìyá wa bó wa ni sọ̀rọ̀jú díẹ̀. ó wọ́n tó pọ̀ kọjá abẹ́ ẹ̀kọ́ àtàǹtà gan àmọ́ kò yé wa bá ṣe máa tà mọ́ tó bá yẹ kan lónìí kótó la yóò tún ti gbowó lórí kótó dijọ́ kejì tí a gbé pélé last month kó akọ́nà oṣù yìí rẹ́ẹ̀tì báàgì ní ìsìn àti ìrànlẹ́ 53 tó jẹ́ rẹ́ẹ̀tì kú tọ́nu 53,000 láti bíi 70 tó wà tẹ́lẹ̀. yo dáǹgbọ́ àwọn lọ́wọ́lọ́ ní ìsìn gan láti gbòòrò tí mo kọ́ wá gan fún ọkọ̀ tí èèpá àtàbí 75,000 àwọn tàbá àgì báyìí 75,000 naira bọ́ sórí iye tó wà tẹ́lẹ̀. yo ó tún ti wọ́n padà báyìí gàdúrà ní ìsàtìntà kó tẹ́lẹ̀ 120 bá a ti ń tẹ́lẹ̀ nù 211 àwọn ní ìsìn tí ìbára láti gbòòrò gan ó ti bá 130 bọ́ta àtinú àpò báàgì ọkàn rẹ̀ 130,000 ni wọ́n ń tà. báàgì gàrí 130,000. ó mọ̀ tó wọ́n ju ìrẹsì lọ. ọwọ́ ju ìrẹsì lọ irú ẹ̀wọ̀ lóyin ní ìsìn tó bá lóyin gidi láti gbòòrò 90,000 naira báàgì jẹ́lí ní kìsàkó ńlá o tó bá bọ̀ rẹ̀ ní ìsìn 2008 là ń ta kóńgò rẹ̀. abọ́ ẹ̀wà olóyin 2008 là ń tà ráìsì 2007 gàrí 1,004 là ń tà. ẹ̀ẹ́dùn ìyàwó nígbà kan abọ́ ẹ̀wà mọ́ lẹ́sì. ọmọ lẹ́sì ju ráìsì lọ ráìsì ló mọ́ àmì lọ́wọ́ ní ìṣó wọn ju ráìsì lọ. ṣé àwọn èèyàn ti kọ́ kódà kò jẹ́ kó yá kò jẹ́ kó jò kò jẹ́ kó jò òòyà ẹni àwọn wájú ọsibí ẹni kankan ń gbọ́ láti kòjọ́ ń gbọ́ bá ti wọ́n jù kò jẹ́ kó jò òòyà àwọn èèyàn kò wọn wà náà ọjà wọn ò rajà àwọn tára gan ọgbọ̀n òde lọ sọ́wọ́ torí kò ní kókó kí kánára báàgì méjì kára mẹ́ta wa náà ti ń dọ́gbọ́n rà nù ó ti wọ́n jù. kí lẹ́yìn wá rò pé ó ń fà á tí gbogbo ẹ̀ fi ń lọ sókè tó ń lọ lẹ̀ báyìí. ọ̀wọ́ náà làwọn bẹ̀kọ́ bá ní sọ́dẹ̀ ẹ̀rọ torí kò yé wa gan o kò yé wa o bá débẹ̀ lónìí yóò wọ̀n tó bá débẹ̀ ọjọ́ kejì yóò tún gbó lórí sí ni. ìyá wa ọ̀rọ̀ owó dọ́là àti ọjà ìrẹsì ẹ̀wà báyìí tí dọ́là bá sí lọ́gán ní ráìsì tí wọ́n dọ́là sí lókè ṣíṣe dọ́là ló ń ṣe àkóbá fún ọ̀rọ̀ ráìsì lókè. dọ́là ló ń sọ àkóbá fún pé dọ́là tí wọ́n ló jẹ́ kó mọ wọn àmẹ́wà gààrí kìí ṣe dọ́là o
òun náà ṣe wá ń wọ́n tó jẹ́ pé dọ́là là ń pa láti. kèsì dọ́là òdúrà kọ́ni gàrí ẹ̀ wá o ẹ̀rọ àpòlẹ́ ní ìsìn kèsì dọ́là wọn fi ń ra gbàdo kèsì dọ́là ní fi ń ra kèsì dọ́là wọn fi ń ra gàrí lẹ́yìn ráìsì nìkan jẹ́ pé nǹkan tó a máa ń pè dọ́là ní bí òróró ráìsì àwọn kàbí ẹ̀wà wọn ó tẹ̀ sí wá wọ́n jù. tẹ̀wé ẹ̀jẹ̀ kò ìwádìí sí pé ẹ̀wà gan tó wá wọ́n ju. ó wọ́n ju ráìsì lọ o ó wọ́n ju ráìsì lọ o. dọ́là kọ́ la fi ń ṣe kèsì nǹkan fi ń ṣe wa o. ṣé kèé ṣe pé dojúkọ tí ẹ̀ ń dojúkọ lórí gbà tẹ́lẹ̀ bóyá bá lọ sí rúlò Bódìjà náà ó ti wọ́n jù. àti kò débi bí lórí ọ̀rọ̀ bóyá mọ́tò ẹ̀ ń yo mọ́tò gan wọn. kílẹ̀ náà wá ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé wa báyìí. gbogbo ọjà tí wọ́n ń gbé ní bá bíi 500 ní ìsìtẹ́ àgbẹ̀ láti gbòòrò ní ìsìn 1 to 1.5 wọ́n gbé. wọ́n tó bá délé epo ẹni mi ní 900 làwọn rẹ̀ ní 1000 làwọn ra lítà. pẹ́sẹ́ fífún wa nu àti foríru. bẹ́ẹ̀ni. ní choice náà pọ̀ àwọ̀ náà ni kò sí foríru kọ́nà wọn sànú kọ́nà bá ní ẹ̀kọ́ sànú kọ́jọ́ náà sànú kọ́ bá ní wọ́n bá ní dẹ̀ àjọpọ̀ oúnjẹ yìí ó ti wọ́n ju àwọn èèyàn kódà àwọn èèyàn gan ò mọ kókó ẹni ẹ̀ òwúrò ó sì ṣe rí àríyàn kan ojú òyà àtà. ìyàwó ẹ ṣe púpọ̀ tẹ lórí ètò yẹn tó wa ojúwèé náà lẹ ti ń gbọ̀n ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrẹsì ẹ̀wà àgbàdo náà ni èèyàn ti ń gbọ̀n o tẹ àyíwá nìyẹn dọ́là ní ṣe pẹ̀lú ráìsì ó ní ṣe pẹ̀lú ẹ̀wà ó nìyẹn wá ti ń bá wa yànnàná ojú ìwòye náà lè tó tẹ ti ń gbọ́ tẹ ti ń wà kìtìkìtì káàkiri igun mẹ́rin àgbáyé ìyá kó tó di pé a mọ̀ lọ ọ̀nà wo lẹ rò pé ìjọba ilé gbà láti jẹ́ pé gbogbo òfin tó fi wá sùn wá bọ̀ torí nǹkan yóò ṣe díẹ̀. ó wọ́n ju o tẹ́lẹ̀ táwọn ìjọba ń sọ yìí pé ráìsì yóò lẹ́sì báyìí ni wọ́n fi jẹ́ kán mọ́ lẹ́sì ẹ̀ pátá tó wọ́n ń gbọ́ tàwọn rẹ̀ táwọn máa wọ́n ní àwọn tó jẹ́ nǹkan sọ̀rọ̀ pé wọ́n ń gbọ́jà lọ́wọ́ àwọn pé wọ́n ń dá padà nǹkan ni wọ́n ń kọjá àwọn ò fáwọn lọ́jà padà wọ́n tó bá sàgbé ní ibìkan náà wọ́n sá sílé ní orí wọn kálukú ń wínú wọn náà ń gbọ́jà àwọn kálukú kan ò lè wọn travel lápò tó lọ́wọ́ nǹkan kálukú ló ń fún ọmọ wọn fowó lé fún wa àti lábẹ́ ṣe sí àná sàdé máa ta kò sí ní ìsèwádìí bíi tí àwọn kan tó bá ní sẹ́yìn yàbí pé bó ni ọjà ṣe ń lọ pàtẹ́gbà tà ló jẹ́ kẹ́ yàbí pé kẹ́ bí wọ́n lè bó ṣe ń lọ ìdínú o akọ́dá kọ́ sànù wa kó tó bí àwọn gan táfi ra báàgì mẹ́ta táfi ra báàgì òró kan báyìí. owó tẹ fi ń ra báàgì mẹ́ta láfi ra ẹyọ kan báyìí ó ti wọ́n jù kọ́ lọ́wọ́ dákọ́njọba kọ́ sànù wa o àjàjọ oúnjẹ yìí àárín nǹkan míì tá a nà mọ́ owó jòsì yẹn mọ̀ jẹ wọ́n fi pa wá kọ́ máa sànù wa kọ́jọ́ kó oúnjẹ yìí ò wálẹ̀ oúnjẹ gan ṣe pàtàkì o. bá a ro oúnjẹ kò sókun. kò sí o. lórí ètò yẹn tó wọ ojúwèé náà lẹ ti gbọ́ tí ìyàwó ti bá wa pẹ̀ kẹ́lùn ọkọ̀ ní bàjẹ́ lágbára ọlọ́run ìyá wa àjí ò mọ̀ wá àjí ò gbàjẹ́ ní kábàámọ̀ pé ẹ̀sùn wòye lágbára ọlọ́run ìyàwó sì ti gbàmí àtúmọ̀ kàn sí ìyá wa. àtúntò àrèdè pàkó yìí bá bá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Bígí Alára rédíò tó kalẹ̀ kà sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́lé àti gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣàwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705-058-0241 àti 09039893895 tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí Jígí Alára rédíò wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Jígí Alára rédíò a máa retí yín o. Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. ẹ̀yin èèyàn wa tẹ́tí bá wá bọ̀ látàárọ̀ sókè báyìí náà lọ bẹ̀rù kí kódùn kó pọ̀ kó pọ̀ lọ́nà lólùmọ̀rẹ̀ ìbàdàn náà ni máa ń fún un bá a ṣe o lórí ètò yìí tó wa ojú ìwòye nìkànnì Jígí Alára olóòmọ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hasan tí mo ti jáde pẹ̀lú àwọn ọmọ èèyàn Ọláyínká Gabriel pẹ̀lú Sọ́líù Bákàrè tá a ti jẹun káàkiri látàárọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ajé ọ̀rọ̀ oúnjẹ ní àsìkò tá a wáyé òun náà láti ń bọ̀ táwọn àìsíkọ̀ tó ń tọrọ pẹ̀lú àwọn èèyàn káàkiri mo dúpẹ́ lọ́wọ́ ọgbà àwọn tá a ti dọ́dọ̀ wọn káàkiri ọwọ́ àwọn elúlùbọ́ ni ọwọ́ àwọn elépo ni ọwọ́ àwọn tó yẹ pé wọ́n ta ráìsì ẹ̀wà tútù nǹkan kan láti dọ́dọ̀ wọn àti àwọn tó yẹ pé wọ́n ti bá wa sọ̀rọ̀ káàkiri àwọn alálùbọ́sà tó tún jẹ́ pé Haúsá mo dúpẹ́ lọ́wọ́ wọn
púpọ̀ púpọ̀ tí mo dúpẹ́ lọ́wọ́ mo lò lọ́wọ́ olùmọ́lọ́gbọ̀ ẹnu ní ìkànnì ó láwà ìkànnì Jígí Alára náà láwà mo dúpẹ́ lọ́wọ́ olùdásílẹ̀ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìkànnì Jígí Alára ìyẹn Olúfẹ́mi ọmọọba Bánkọ́lé tí wọ́n ní ìkànnì Jígí Alára mi pàlọ́ àdúrà fún yín pé àpadà sí ibú àpadà sí ìgbà kò ní dé bá yín nígbà kọ̀ọ̀kan ọwọ́ yóò mọ òrùkè tó gbé kíni ẹ̀yin ní lẹ́yìn ọgbà wa ẹ̀yin lẹ́ ń jẹ́ kó ẹ̀yin ìlúta olúdùwà tí ń bẹ nísàlẹ̀ omi ẹ̀yin lẹ́ ń bẹ ń bẹ̀ tẹ́ ń lù fún àtúntì fi ń dún àdúgbò lọ́wọ́ yín púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí àjọ ń kọ̀wọ́ rìn láti àárọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín tí wọ́n ti kú lọ́gbọ̀n títí ìgbà míì látún pa lórí ètò ètò wa Ojú Ìwòye Jígí Alára pẹ̀lú ìmọ̀ yẹn ọ̀rẹ́ yẹn Pastor Taiwo Hassan mo sọ fún yín pé ètò pọ̀ nínú ẹ̀rọ ìpè láyé kó dúró àlàáfíà fún yín ẹ̀kú àfẹ́rẹ́ ẹ̀mí parẹ́ ó dà. Ojú Ìwòye lẹ́tọ̀ ètò lójú Ìwòye. Ojú Ìwòye ètò tó fún ni nímọ̀ mọ̀rọ̀ bàtà kókó ẹ jẹ́ ká gbé yẹ̀wò ọ̀rọ̀ orílẹ̀-èdè wa kí ni ojú Ìwòye tirẹ̀ o. Ojú Ìwòye lẹ́tọ̀ ètò lójú Ìwòye.